Mate double tap láti bá tètè wọlé. Ó ní lẹ́tà kan tó ní ká fún yín. Ọba Ikaresa. Ó sì wà láyé ni. Ó sì wà láyé o. Lọ́run jẹun kú. Bá mo ti mí sí. Àjọ ń dúra tẹ́lẹ̀ ni. Àdúrà tẹ́lẹ̀ ṣùgbọ́n bọ̀ bí mo gbọ́rọ̀ yín ọkọ yìí ẹ̀. So, mi mo bẹ́ ṣe feel though. Mi mo bẹ́ yín náà like me. Ọba ọ̀fà ẹ̀ get back sí mi lórí gẹ̀yìn. Ó dá pàtí kan kúrò lọ́dún mi. Tí ebi kìíní tẹ̀ lọ ń gbà yìí. Nà àti kan kúrò mi. Náà padà ríra. Good morning. No. Kí ló dé spirit yìí ò like ẹ̀? Tó bá ti ṣe bí o sápá mi rẹ̀ yẹn. Tó bá ń ṣe bí ẹni sápá. Bí àwọn náà ní ìdòwò sí ni. Ẹ̀gbìn ta sí sápá lè jù. Because ó lè lọ dùn. Ó lè lọ ṣe kí ni? Ó lè lọ doyún mi ò dẹ̀ kí ń sẹ́yìn. Kó má lọ sọ pé òun owó tó fẹ́ fi ṣe. Mi ò kì í sẹ́yìn. Ó gbọ́dọ̀ bí mo like obìnrin tó bá máa lóyún fún mi kó lè take care ọmọ rẹ̀. Okay. Láì rí mi. Ṣé tó máa pè yín lọ pè yín bọ̀ fún tọ́ni ṣá? Lọ́rọ̀ kan sáfẹ́ tán ọkùnrin. No, mi ò tí mọ̀ bóyá oko yín dùn àbí ó tóbi àbí ó gùn. So mi mind tó bá fi ní bí ẹ lè jẹ́ kí n wò ní live video báyìí. Okay, o fẹ́ wo kó mi ní live video. Nǹkan tí arẹwà bá béèrè lọ́wọ́ yín ó di dandan kẹ́ ẹ ṣe náà. Ọba ẹ má ṣe pé o. Torí mo mọ̀ yín. Kí lè sọ? Lọ sí oògùn ẹ̀ tó ní kí wá yẹ̀ wò lára mi. Irọ́ kò ń ṣe bí tọ̀bẹ̀. Èmi sí okó mi ní live. No, ẹ lè ṣokó live náà. But ó dà ń pẹ́ ga. So mi mọ̀ bóyá. Ìlú wo lẹ ti sọ̀rọ̀ fún ẹ?
Èkó la ti ń sọ̀rọ̀. Wá wò lọ́la. Ṣé Èkó lẹ wà ni? Abẹ́òkúta ni mo wà. Ẹ bá ti rí iná lọ. Ṣé Abẹ́òkúta lẹ tún gbé ni? Yá mi. Má tún sábà. Àchífà ti gbádùn nìyẹn o. Àchífà ló máa jẹ́wọ́ yín sí. So, ṣé wo lè wá sábẹ́òkúta kó wá wò? Abẹ́òkúta ti jìnnà jù. Don't worry about that. I will take care of that. Mi ò fẹ́ wò náà bọ̀ mo kàn fẹ́ báyọ̀ béèrè náà ni. So ẹni kì í bá òun confirm bóyá ọkọ yín gùn. So mi ì dẹ̀ mọ̀ bí mo yẹ fẹ́ confirm. A máa lọ kó lọ máa wéèrè gbé ẹ ní comment section. À ń wí orí ń wíìrù. Máa sọ̀rọ̀ síwájú, máa sọ̀rọ̀ sẹ́yìn. Ṣé ìlà fẹ́ máa ṣe? Rídìrídì. Èmi ráyè rádaràda. Ẹ̀yin tí wà níbí. Ẹ double tap. Ó ní lecture kan tí àwọn Holy Center ní kí fún yín lálẹ́ yìí. Mi ò dẹ̀ fẹ́ kó fi class tó fẹ́ wọ̀ yìí, mi ò fẹ́ kó fi ṣeré. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ then double tap látàárọ̀ ẹ̀ tí double tap to 100. Ẹ ṣe àgàn, kò sẹ́nibọ̀dì tó ṣe à. It's not supposed to be like that. Lecture tí mo fẹ́ fún ẹ lálẹ́ yìí máa ṣe ẹ níyè tó pọ̀. Ṣé mo pé ó yẹ kí n máa sùn ni? Bọ̀ Bíbélì Isaiah 62 sọ wípé nítorí tí Síónì mi kì yóò dákẹ́. Mo fẹ́ fún ẹ ní àṣírí oríire. Àṣírí àṣeyọrí nínú ayé òun ni mo fẹ́ fún ẹ lálẹ́ yìí. A ò fún mi láyè láti ní owó tó pọ̀. But mo ní màjúyà jẹ ni. Ẹ rí ọwọ́ mi. Ọwọ́ ẹlòmíì ti kákò. Ẹ ti rí ọwọ́ mi. Kò sí ìyà ń bẹ̀. Mo fẹ́ fún ẹ ní àṣírí oríire, àṣírí àṣeyọrí, àṣírí ọlá. Nǹkan tí fẹ́ fún ẹ lóru yìí ni ẹ mọ̀ pé aago 3 ni mo wá. Bọ̀ kí tó fún yín. Money gun 5 yẹn máa pè o. Ṣé àyín yìí? Ṣé àyín? Èèyàn 50 ló máa share. Ó máa pé 50. Double tap yín. Ó máa wà ní 50,000. Kàbí kẹ̀kẹ́ má gbọ́ anything. Ní kẹ́ tẹ̀lé instruction tí mo fún yín kẹ́ sí. Àbí kẹ́ má gbọ́ anything. Mi ò kì í fẹ́yàn ní nǹkan lọ́fẹ̀ẹ́ o. Gbogbo nǹkan tí bá fẹ́ ṣe máa ń gbowó ni. But money gun 5 ló wà ń bẹ̀. Kàbí kí ni life goals yẹn? Kí ni wo life goals yẹn? Money gun 5 péré. Ẹ̀yin èèyàn 50 lẹ máa share. Ẹ̀yin 5 péré lẹ sì share. Like yẹn máa gbé dé 50,000. Then we start the key. Kàbí kẹ́ má gbọ́. Ẹ má ṣe kan. This is 3 o'clock. Òru yẹn lẹ́wọ́n ní kó wá fún yín ní key yẹn. To 4 la wà báyìí. Holy Center. Gbogbo ẹ̀ tẹ́ wà ń bí is 111.
tí gbogbo yín bá share live yẹn 50 ti pé o. Tí gbogbo yín bá double tap 50,000 like ti pé o. Autos, God bless you. Bọ̀ mo rí wípé àwọn alágídí Síónì ló wà ń bí. Àwọn tó ń ti kété wọn sápò. Bí wọ́n ṣe sọ̀rọ̀ tó látara anybody ò tí share o. Kana, I don't understand this your English. Where you're like glue and hella starting like you dad. I don't understand what you are trying to say. Like it wà ní 5,000. And I say lost 50. Share ti wà ní 6. Àti rẹ̀ ni fún wa ní money gan kankan. Kò tí ì sí olówó kankan tó wọlé. Holy Center Ramaliti. Holy Center Ramaliti. Ọba àgbáyé wọlé dé o. Ẹ yọmọ. Cool fame. God bless you. Ó kù mẹ́rin o. Money gun yẹn kù mẹ́rin. Ọba àgbáyé wọlé dé o. Ẹ yọmọ. Àwọn èèyàn mẹ́kànlá, àwọn èèyàn 11 péré ló sì share live yìí o. A dẹ̀ sì lọ sí 50. So àwọn ènìyàn Cool fame, God bless you. Ó kù mẹ́ta. Olùgbàlà kan tẹ́ ní lálẹ́ ènìyàn tó fẹ́ gbà yín sílẹ̀. Ẹ̀yin tẹ́ wà ní comment section. Àwọn tálákà ló máa ń gbéraga jù. Adékẹ́ share live látàárọ̀ ẹ̀ share live. Ẹ̀yin kẹlẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìwúlò fún jù. Tàwọn olówó ìbá díẹ̀ ni. Ó kàn mí kí fún yín ní àṣírí àṣeyọrí. Èèyàn 17 péré ló sì share live bá ṣe sọ̀rọ̀ yìí. Davoski. Ìwọ tó bá miss lecture yìí, ó miss díẹ̀ o. Ọláké. Ẹ̀rù ẹ̀ ń bà mí, ẹ̀rù ẹ̀ ń bà mí. Ọ̀rọ̀ rẹ kò yé mi mọ́ o, ọ̀rọ̀ rẹ kò yé mi mọ́. Ọláké o, Àrẹ̀mọ ọba àgbáyé. Ọ̀rọ̀ rẹ kò yé mi mọ́ o, jàre. Ẹ share live ẹ̀yin èèyàn wọ̀nyí, time is going. Ẹ double tap. A ti wà ní 7.8 a sì lọ sí 50k. A ti wà ní ẹ̀yin tẹ́ ń share yìí 22 la sì wà o, a dẹ̀ sì lọ sí 50. A ti wà ní 8,000 like. Money gun yẹn kù mẹ́ta péré. Time is going. Double tapping your screen and share the live. A ti wà ní 24. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, ọgbọ́n àtòkè wá. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, má jẹ́ n gbàgbé ọ̀rọ̀ rẹ. Ẹ má yẹ kó Holy Center lọ kó tó di pé máa ṣe gbogbo nǹkan tí mo sọ pé kẹsẹ̀ ìtàn. Bí àwọn Holy Center bá ti lọ parí o, ẹ má máa dull inspiration mi o. Cool fame, God bless you for this gift. All retain you lay your honor upon support. Oya ẹ̀yin tẹ́ wà ní comment section, oya ẹ ṣe méjì tó kù náà. Má ní ẹ ti gbìyànjú tó, ó ti ṣe mẹ́ta. Ẹ̀yin tó kù náà ẹ ṣe méjì tó kù. So a ti wà ní 10,000 like. A dẹ̀ sì ń lọ sí 50. So a ti wà ní 25 shares. A dẹ̀ sì ń lọ sí 50. So time is going. Ẹ̀yin 100 lẹ wà níbí o. Gbogbo yẹn share live yẹn. Time is going. Ká wá wọnú lecture yẹn lọ. The key of success. Kọ́kọ́rọ́ àṣeyọrí mo fẹ́ fún ẹ lálẹ́ yìí. Ìwọ tó bá gbọ́ ọ̀rọ̀ náà tó bá dìímú, tó bá kọ sí wà láàyà rẹ, you will remember King Solomon tomorrow.
but bó bá gbọ́ ọ̀rọ̀ náà tó bá fi ṣeré okùn ìwà àtẹlẹ́dàá yẹn ọ̀kan ẹ̀mí. Wow. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí ó bá olówó sọ̀rọ̀, ó bá tálákà sọ̀rọ̀. Ó ṣiṣẹ́ fún olówó, ó ṣiṣẹ́ fún tálákà. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí wọ tó bá ṣiṣẹ́ le, tó bá lówó ò ní wálẹ̀ mọ́. Tí ò bá tè ní o gbọ́dọ̀ ní. Yes. Ẹ̀yin tẹ́ share 27 péré sí ni o. Agídí pọ̀ fáwọn èèyàn wọ̀nyí. It is a pity for this generation. Share live látàárọ̀ a dẹ̀ need èèyàn bíi 50 péré kó share. Èèyàn 101 ló wà níbí. Tí gbogbo yín bá share ṣé kò tí pé ni. Ìsá ìlàgídí tálákà ìsá. Ẹ double tap o, a ti wà ní 13. Double tap yẹn ti wà ní 13. Double tap yẹn ti wà ní 13,000 a dẹ̀ sì ń lọ sí 50,000. Share the live ti wà ní 30. A dẹ̀ sì ń lọ sí okùn 20 people pé kó share. Wá kọ́ mi lọ́rọ̀ rẹ, má jẹ́ n gbàgbé ọ̀rọ̀ rẹ jàre. Kọ́ mi lọ́rọ̀ rẹ, ọgbọ́n àtòkè wá. Ó bá mi o. Olórí, you're welcome. Yeah. Kọ́ mi lọ́rọ̀ rẹ, má jẹ́ n gbàgbé ọ̀rọ̀ rẹ. Ó dìde sílé. Mo ṣe ń wọlé ń sìn. That's very good. Wá kọ́ mi lọ́rọ̀ rẹ, má jẹ́ n gbàgbé ẹ̀kọ́ rẹ jàre. Ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ má dull inspiration, time is going. Ó kù money gun méjì. Likes. Ọ̀nà yìí sì jì ní likes yẹn o. Likes yẹn ọ̀nà yìí sì jì. Ṣé àwọn èèyàn ti ń double tap sákà tó wọ̀n double tap? One tap ó ti wà ní 15,009, ó ti wà ní 16 báyìí. Ẹ ṣọ́ ọ̀pá àwọn èèyàn ti ń double tap. Ó ti wà ní 17. Ọba, I want to ask you some questions, sir. Ní sàkókò tí kọ́kọ́ double tap. Ẹ complete life goals okùn méjì. Okùn èèyàn 20 tó máa share life yìí. Time is good. Ire mi dé o, ire ayọ̀. Ire mi káàbọ̀, ire mi wọlé dé. Let the program start. Tálákà kò pàṣẹ níbí. Àwọn ilé bí òkè mọ́ pàṣẹ níbí. Olówó ló lè pàṣẹ. Oh God, man. Let the program start. Complete the life goals first. Tí a bá kàn tiẹ̀ rí likes yẹn, kí life goals yẹn tiẹ̀ kọ́kọ́ complete náà. The life goals about to complete. Then we start briefly. Torí ẹ ti fẹ́ máa dull inspiration mi already. Tí ó lè ṣe tàbádẹ̀ ti gbé ìkan wá tí mi bá ti sọ lẹ́sẹ̀kẹsẹ̀. Coffee Queen, God bless you. Ó kún ẹyọ kan péré. Life goals yẹn kún 1. Pin your account number. Are you sure? Ìyá Joshua lọ sí YouTube. Kó lọ fún Ọlájídé Ajíkọ̀bí ní account number. Ọlájídé account number mi ni 30,431,258 first one. Coffee Queen, ire owó, ire ọmọ, ire àlàáfíà àfilẹ̀ ṣe gbogbo. Wàrí náà wàrí lò. Ó ní tọrọ jẹ o. Life goals yìí kún ẹyọ kan.
ẹ jẹ́ ká complete ẹ ká wọnú ọ̀rọ̀ lọ. The key of success la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lálẹ́ yìí lóru kó dì í mú kó fi sí ọwọ́ òsì ẹ̀. Ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ burú o. So gbogbo ẹni tí wọ́n wà ní comment section lẹ wá tálákà yàtọ̀ sí àwọn méjì tó fún wa ní money gun. Ìyá Joshua gan rí ṣe náà ZPT. Money gun ẹyọ kan ló kún ẹ fi sí kápó bíi we are work we are moving. Damilare, you are welcome. That one is bonus. God bless you. Damilare, all the things you lay on upon are prospered. That one is bonus. Life goes tẹ mú wá yẹn kò wá sí life goes rẹ. Life goes rẹ gbọ́dọ̀ kọ́. Money contested is bonus. God bless you, Damilare. Ilé owó irọ́ ọmọ afẹ́lẹ́ ṣe ìlú òní tọrọ jẹ. Ó yá ẹnìkan complete life goals yẹn. Ọlájídé 30 400 31 258 first bank. That is the account number. See, mi ò rí kọ́mẹ̀tì Ìyá Joshua o, kí ló ṣẹlẹ̀? Mo ti send ẹ. Ẹ àdé nìyẹn ni. Ó dà pé wọn kì í lè tag èèyàn ní TikTok ní YouTube. But mo ti kọ sí comment section bí ẹ̀mẹ́ta báyìí. But kò hàn mí orí. So Ọlájídé 30 400 31 258 first bank. That is it. Ó kún ẹnìkan tó complete life goals. That is good. Ẹ̀yin lẹ dá wa dúró, ó yẹ ká ti bẹ̀rẹ̀ program wa o. Bíbélì sọ pé àwọn ìran paramọ́lẹ̀ àwọn ìran alágídí àwọn ìran sápà àwọn ìran Suzy. This is what I'm eating. Tálákà ò kì í jẹ olówó lónìí. Ẹyọ kan yìí is 10,000 naira. Lówó nìkan ló máa ń jẹ. Ó pẹ́ tí mo ti rí mọ̀ nìyí mọ̀ o. Abdulrasaq yìí ó ti fún mi lówó rí náà. I miss your money but I don't miss you. You're welcome back. God bless you. So time is going now. Ó kún money gun ẹyọ kan to complete the life goals ká wá bẹ̀rẹ̀ lecture tàbí bẹ̀rẹ̀. Ẹ̀yin tí mo ní kẹ́ double tap double tap. Ẹ ò share. Aṣíwájú Adébáyọ̀, you're welcome. Wọ́n sáfẹ́ léwó ní sẹ́ńtà lọ́kà wọn yẹn wọ̀nyí.
Alpha money. Ibi tẹ́ ti mú kò ní tán bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ complete life goals yẹn. Ogun ayé yín parẹ́. Ogun ayé yín parẹ́. Ogun ayé yín parẹ́. Now we are going to the lecture. Láì dúró de anybody. Àkórí ọ̀rọ̀ náà sọ wípé gbà ẹ́ pé ó wà normal. Kí ni mo pè? Gbà pé ó wà normal. That is the topic. Ọ̀rọ̀ ẹ tó lọ ń rojú ẹ láì dá yẹn. Gbà ẹ́ pé ó wà normal, pé bó ṣe yẹ kó rí nìyẹn. Má rírò. Ẹni tó ń gbógun tì ẹ́ yẹn, gbà ẹ́ pé ó wà normal bẹ́ẹ̀. How? Nígbà tí ẹnìkan bá ń rojú ẹ láì dá tó bá gbógun tì ẹ́, tí wọ́n wá ń bínú, tí wọ́n lọ ń gbé ọ̀rọ̀ ẹ̀ sọ. Premises tó ń bínú yẹn, ó lè jẹ́ wípé premises yẹn ni holy center fẹ́ gbé nǹkan tí ó máa rò tó máa fi ṣoríire wá. But torí pé ó ń bínú ní premises yẹn, o ò ní lè focus nǹkan tó yẹ kó focus. Láti bẹ̀ wá fail opportunity yẹn. Ẹni tó bá níbì kan ń lọ kò kí ń wo ariwo ọjà. Gbà ẹ́ pé ó wà normal pé kéèyàn gbógun tì ẹ́. Gbà ẹ́ pé ó wà normal kí àwọn ènìyàn kó rojọ́ ẹ láì dá. Gbà ẹ́ pé ó wà normal kí ọmọ ìyá ẹ sìn lára ẹ̀. Ilé ayé yìí, ilé ogun ni. Ìwọ tí ò bá jagun, o ò lè ṣàṣeyọrí. Kí ló máa ń sọ àwọn ènìyàn di tálákà lénìí jẹ́ kí n sọ fún yín. Nígbà tí gbogbo yín bá jáde school, ẹ máa gbé CV kiri. Kí ni reason tẹ́ fi ń gbé CV kiri? Ìdí ni wípé ẹ ń wá ibi tí ilẹ̀ ti tutù. Kò sẹ́ni tó fẹ́ fúnra ẹ̀ suffered kó náà dọ̀gá. Ọ̀gá tí wọ́n lọ gbé CV lọ bá yẹn, nígbà tó náà máa bẹ̀rẹ̀ ilé iṣẹ́ yẹn, èyí ṣe bó ṣe bẹ̀rẹ̀ ló wà yẹn. Ó suffer, ó jìyà ni kó tó di pé òun náà gba àwọn òṣìṣẹ́, kó tó di pé òun náà gba àwọn workers. But thousands of people, they don't want to suffer today, but they want to collect salary and they want to collect huge money. You don't want to suffer and you want to become a leader and you want to become Oga. Is it possible? No. Bẹ́sí foundation ló dẹ̀ fẹ́ kọ́lé. What do we call foundation? Ìpilẹ̀ṣẹ̀ nǹkan. Gbogbo ìpilẹ̀ṣẹ̀ nǹkan ni òkè ń da ló máa ń le. Gbogbo ìpilẹ̀ṣẹ̀ nǹkan ló máa ń rọ̀. Ó máa ṣe. Gbà ẹ́ pé ó wà normal. Ní báyìí wo ti wà ń bí? Ó wá sórí live. Ẹnìkan wá lọ. Ó ní ìyá Joshua ọmọ àti ẹ̀wà ní iṣẹ́ mọ́ orí live ló máa ń jókòó sí látàárọ̀ di alẹ́. Lẹ́yìn tó wá gbé ẹ̀yìn, wo ni ó fẹ́ pè ẹni ẹ̀pọ̀ fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Láàmú tó fẹ́ ṣe fún mi, kí ló tó máa ro bí ayé ẹ̀ máa ṣe dà? Kí ló fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀? Gbà ẹ́ pé ó wà lọ́nà bó ṣe sọ yẹn, bó ṣe yẹ kó ṣe sọ nìyẹn. Any challenges tó bá ń pass through lọ́wọ́ báyìí, gbà ẹ́ pé ó wà normal. Ìwọ tó o bá ti gbà ẹ́ pé ó wà normal tó bá ti sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀, báwo ló ṣe máa rí bẹ́ẹ̀? Ṣé irú mi lẹ́ni máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Ṣé irú mi ló máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ yẹn sí? Mo máa ní problem nínú ayé. Because táàmù tó bá yẹ kó débi tó yẹ kó débẹ̀, nǹkan tí ò ní ìtumọ̀ lọ́wọ́ máa rán wọ́n.
tó bá bínú sẹ́ni yẹn kí ni géèmì ẹ̀ tó bá gbé ọ̀rọ̀ ẹni yẹn sọ́kàn tó bá bẹ̀rẹ̀ sí ní rò pé ẹ̀yìn lágbájá ló ń sọ̀rọ̀ mi láì dá yẹn kí ni géèmì ẹ̀ what is the benefit gbà ẹ́ pé ó wà normal. àbúrò ẹ lówó jù ẹ lọ ó yẹ kó lọ bá àbúrò yẹn tó gbé àbúrò mi fọ̀nà hàn wá náà ó ní ọmọ tó jẹ́ pé èmi ló tọ́ dàgbà láti kékeré táwọn ti bèrè advice lọ́wọ́ ẹ̀ gbà ẹ́ pé ó wà normal kí àbúrò ẹ náwó jù ẹ lọ kó tó lè rọ́nà lọ because kí lẹ ṣe kí ni tiktok ti sọ pé ẹ ṣe. èmi. olóògbé ní tiktok bẹ́ẹ̀. kí ló ní mo ṣe. wọ́n ní wọ́n ti retreat ní àbújá náà. ẹ jẹ́ ń bọ́lẹ̀ kí n padà o. ẹ̀yin àwọn tiktok ti wá ya wèrè tiktok ẹ̀ ń síwìn gan o. àbí uniform tí mo wọ̀ ni. I don't know. Tàbí uniform ẹ tó ní ṣe ni. ọba wọn fún ọ fún mi mẹ́sẹ̀gì bí ṣé kí n lọ kí n padà wọn. láti kó padà wọlé ó yẹ kí wọ́n ti rí mẹ́sẹ̀gì gan lọ́hùn. Your life contrasts of some audiences. Your life concerns things that some may find uncomfortable and has been restriction trading or using tobacco issue. Ṣé ìyá Jésù à ń fagbó ni? Wọ́n ní olo tobacco. Ṣé nǹkan tó wà ní logo aṣọ ẹ̀yẹn tobacco ni? Is that tobacco logo? Bí a kò wọ pátá náà ká wò pé bóyá wọn ní complain lórí yẹn. Bí a kò wọ pátá nìkan. Kí ni wọ́n mean by tobacco? If it be the picture on her dress. Hello, sir. Ẹni ó lè jẹ́ picture yẹn àbí kí lẹ sọ? Ó possible bóyá sọ ọkọ fún ni torí ẹ ni. ìyá Joshua kí ni. Torí ti kí ni? aṣọ ìjà ni aṣọ yìí. Mo sọ bẹ́ẹ̀ náà aṣọ kan fún tó fi lọ ń kọjá. òun ni torí ẹ ni lógo ẹ ni. ará àdúgbò pa ni. Ó bẹ̀rẹ̀ ti fi wá wọ pátá báyìí. But kí ni problem àwọn TikTok yìí? Any small things báyìí wà. Too sensitive. To make sense rárá. Ṣé wọ́n jà ń bí ni? Ẹni pé ojú ìyá Joshua náà kọ lè kòkòkò kí ní ìgò yẹn ló bá wọn lẹ́rù. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ yẹn pé àwọn èèyàn lè má wà comfortable pẹ̀lú. Ṣe rí gbẹ́gbẹ́gbà tó bọ́ sí òhò ní ìsìn TikTok tó sọ̀rọ̀. Olórí burúkú títà fẹ́ gbaṣọ lọ́rùn ìyá Joshua. Mr. Yomi ẹ̀ka iná. Abẹ́ ẹni tọkàn kankan sí mọ́gbà tó bọ́ sí òhò ní ìsìn. Ìyá àdúrà bá lẹ́kṣọ̀ wa jẹ́ lónìí. Níyàn náà máa wá ọjà kiri láì ṣe èṣù. Mr. Yomi nǹkan tẹ́ bá sọ sí mi ó nọ́mà. Ọ̀fà nǹkan tí fẹ́ kẹ́ pèkì nìyẹn. Ó nọ́mà. Ewé láṣọ jàǹdùkú nínú ìsọmọ lórúkọ. Òun tí máa ń play ò nọ́mà o.
ó normal ṣe bó ti play ẹ̀. Oh my God. Ẹ káàárọ̀ ọba. Ẹ káàbọ̀ kílẹ̀ bá wa sọ. Mr. Ayomi ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ sá o. ẹ káàbọ̀ sà. Àtúwọ̀ ara wa débi. Ẹ̀yin àti Ajoshua bí àṣírí padà. Àwa àti. Mr. Yomi wọ́n ní ẹ̀yin méjèèjì adé mi. Ó yà mí lẹ́nu ni mo gbà. Abẹ́yìn lè wà ní program kan tó ṣe tán sí pé Sam Clef. King Olaps, you are welcome. Ó wà normal sẹ́. Ọba ṣó nọ́mà bí Mr. Yomi ṣe ń ṣọmọ yín láti bí ọdún bíi mélòó báyìí tọkàn yóò dé balẹ̀ pẹ̀lú báyìí. Ó wà normal. Ó máa ń sẹ́ndì 20,000 lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Owó kan máa pa mí náà ni o. Ó wà normal sẹ́. Ọba tí ó bá ti nọ́mà mọ́ ẹ sọ fún mi o. Àkó lè fi kan fún báyé mi jẹ́ àbí èmi kò ní dúró tó ṣe àrèjọgbá nípọ̀. Ìyá Joshua ẹ̀ ní fídíò ibi tẹ́tí ń jà kan fún yẹn. Mo ní. Ẹ̀yà sẹ́ǹdì ẹ̀ sí wàgbà. Ṣé wọn fọwọ́ kan níbi tí ẹ̀kọ́ tó ń Bíńsì ọkọ mi ti balẹ̀ ọmọ mi wà bí. Ṣé obìnrin ló ń kọ́ ẹni kan fún àbí ọkùnrin? Obìnrin wà ọkùnrin wà. Ta ló ń kọ́ ẹni kan fún ṣé obìnrin ló kọ́ àbí ọkùnrin? Àwọn méjèèjì. Dádì. Ṣé wọn fọwọ́ kan níbi tí ẹ̀kọ́ tó fọwọ́ kàn? Dádì ẹni tó lọ fún tó ti na olórí wọn ló ti na ẹni tó ń kọ́ wọn kan fún ìyá Joshua. Ọba ìjà wà kíyàn always guided. Mendy Heart ẹsẹ̀ drop láyọ̀ kan. Bíńsì nìyẹn ọba ẹ̀ mọ́ Bíńsì ni. Dédé lébi yẹn. Bíńsì ni ọ̀rẹ́ pẹ́pẹ́ atarodo. Ló máa ń ta ewédú yẹn. Wọ́n ti bà Instagram jẹ́ wọ́n ti fi dé TikTok. Wọ́n ti bá babi jẹ́ àbí? Wọ́n ti fi pé wọ́n da street rú wọ́n lé dáàdi wọn kúrò street wọ́n tún ti wá sí TikTok. Táìm ọ̀sẹ̀ tí Instagram dàrú. Ẹsẹ̀ wọn dà. Àtìgbà tó ti dé ní ìyá ọ̀gbá àti ìsà ló ti ń jà. Òun náà mà ti rí sí ó mà ti wà ní level 26. Bára gbèrè bíbí gan. Ọba ṣé ẹ̀ ń dáhùn kò yọ̀ mí lóhùn ẹ̀yin tí a mọ̀ ìyá Joshua ẹ káàárọ̀ jàre. Ọba ẹ káàárọ̀ mo lọ church lánàá òun mi yá. Wọ́n máa mi ráyè ẹjọ́ tó ti ń ta igi ewédú yẹn mo béèrè. Mo ṣì ń tàṣẹ fẹ́ rà ní. Lórí bíbí gan. A ní ìdí ẹ̀. Ó wà ewédú wà pọ̀nmọ́ wà. Fún àìgbé wa a ò ní ìdí ẹ̀. Pọ̀nmọ́ wà kí lẹ́rìí kìí ṣe. Tí o bá ti lè fúnra ẹ gbé wá ò ní ìdí ẹ̀ jẹ́. Ìgbé wá fún ara mi. Ọba ẹ dé nìyẹn o. O máa gbọ́ bá mi ní conference lábẹ́òkúta. Lọ́n tí ta ni mo fẹ́ fi sí ṣọ́ọ̀bù. Ẹjọ́ tó bá ti ráyè mi tó gbé adójọ́dún mẹ́wàá. Ajá ta fẹ́ ra wọ 200,000. Kò tí ẹ rajà 1 million má lè gbé wá. Ajá 200,000 tó. A ní kẹ́ rajà 1 million má gbé wá fún ara mi náà wọ̀. Mo máa ra evidence tó fẹ́ sódù. Mo máa ra èlò, mo máa ra gbogbo ẹ̀. Ọba ẹ ṣe ní 1 million. Owó tí mo ní ni mo sọ yẹn bá àgbáyé òfin parọ́ o. Ọba wọn ní kò nọ́mà. Ó wà nọ́mà. Ó nọ́mà. Àbí kò nọ́mà. Love question.
Love Nation, well done. àbí kò ní fẹ́ gbé wá yẹn. Ọba mi, ṣé ẹ nísìn? Ó máa fi mí sílẹ̀. Ṣé kò nọ́mà bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé wá yẹn kàbó nọ́mà láti ìrìnà pẹ̀lú. Ọba tẹ́ bá máa ra bí oní 1 million. Tó bá tẹ̀sí máa rọ ní 500k, mo sì lè bá yín gbé wá. Ok, ọ̀ya gbẹ̀lú 500,000. Ó yẹ send owó. Ẹ nà ó. wọ́n fi gbogbo owó mu Canadian loud tán. Lẹ́yìn tó bá tó gbé ọjà yẹn wá máa kọ́kọ́ kà tún lè kún ẹ lówó. No, máa kọ́kọ́ gbowó ọjà náà nà. Wo lè bá mi sọ láwọn lè jẹ́ pọ̀ ní. Ọba yẹn mọ́ bọ́ yẹn máa ń ṣe business ní online. Ẹ máa kọ́kọ́ sanwó. Ìyá Joshua ẹ ṣàlàyé fọ́ba. Àwọn àlejò ni ẹ kò tó wò mí. Mọ́tò tó mo rà lọ́wọ́ ìyá Joshua mo rí kí tuntun lówó. Nù ìyàwó yín nìyẹn nà. Àlè mi ni ẹ. Ọba mi ṣe ìyàwó yín o. Ọba jẹjẹjẹjẹjẹ. Ẹ ti fún mi sack letter láti how many years ago? Like 3 years ago lẹ ti fún mi sack letter. Ó dà mo ti gbà but a sì lè tẹ̀yàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọba ẹ ti fún mi sack letter àti pé omi ìfẹ́ wà lá o. Owó rẹ̀ ọjà. Ó nọ́mà bẹ́ẹ̀ tẹ́ padà sákòókò máa tọ̀wọ̀. Ó nọ́mà tó gbọ́jà lọ́kàn tẹ ọyàn fọ́dà. Ìyá Joshua ẹ gbọ́. Ẹ̀rọ wọn kò yọ̀ mí, ọkàn yóò fẹ́ balẹ̀ ni. Ó ti balẹ̀ ti pẹ́ o. Láti ní ọkàn ò balẹ̀ wọ́n padà lé wọn kó street bọ̀. Ìgbà ẹ kó wà nọ́mà bẹ́ẹ̀. Nǹkan tó sọ ìgbà ẹ kó wà nọ́mà. Ọba ìṣẹ́ ní bàbá ń gbọ́ àkàbẹ́ ògbó wa mú òṣèré mọ́ sí ẹ̀sìn. No, ẹ list nǹkan tẹ fẹ́ ra ẹ ṣáà ọba ẹ mọ bẹ́ẹ̀ yín ọ̀ dànù. You need to bring it or not. That is my question. Ìṣẹ́ wa ní kẹ́mi ìgbé wá fúnra mi ní problem. Ṣé ò ń bẹ̀rù ọba ní bísí? Ṣé ò ní gbọ́jà lọ ni? Ẹ wò mo ti ń bẹ̀rù ọba o. Lọ́nà mo kọ́ tó ṣẹlẹ̀ ní Mr. Yomi níjọ́ pátí ògìdàn. Mr. Yomi jẹ́ payín lẹ́rìn níjọ́ pátí ògìdàn. Ọba wa ní Beams love ṣé gbogbo nǹkan tó ń gbé sá fún mi lélẹ̀? Àwọn ò tètè mọ̀ púpọ̀ tó yìí ṣé gbogbo nǹkan tó ń gbé sá fún mi mo máa dún ẹ̀ ó lè ẹ̀fọ́ ó lè lọ. Kí ló ń gbé sá fún? Má bí. Dọ́kọ̀ bẹ́ẹ̀ gbẹ́yìn dènà jẹ́ kí dáàdì mi gbẹ́yìn dènà. Wọ́n dàpà sí gbogbo orí ọyàn. Gbogbo fún mi sí i. Ó wà nọ́mà náà. Ó nọ́mà náà. Wọ́n dé gbòòsì gbogbo rẹ̀. Wọ́n pè òun kò máa fún oúnjẹ ọba ní bó ṣe wà yìí. Ó lè lọ o lè lọ sórí tẹ́lẹ̀ ni kò wọ́n níṣẹ́ tí wọ́n lè ṣe padà o. mo ní ọba ẹ ti fún mi sack letter kúrò ní palace láti bí 2-3 years ago mi ò ṣèyàwó yín mọ́ ọ ní a máa rí concern. Ọba dẹ̀ máa tọ́jú ẹ̀ gan-an. Ọba máa tọ́jú ẹ̀ gan-an. Èwo ni gangan tí mi sí? Mo mọ̀ nǹkan tí mo sọ bẹ́ẹ̀. Ọba lè tọ́jú débi pé ẹ̀mí ẹ lè bọ́ mọ́ wọn lọ́wọ́ kẹsí tí ò lè ṣẹlẹ̀. A tọ́jú ẹ gbogbo tó tààrà káàkiri ayé yìí ọba máa tàn ya rẹ̀ dà. Ọkàn yóò ní balẹ̀. Wà á bímọ kan fọ́ bàbá ẹ̀ wà á gbá ní kan ní lápẹ́. Ẹ sọ pé mo gbọ́ máa fọ̀rọ̀ ayé ẹ̀ ṣeré ó jẹ́ pé mi ò fọ̀rọ̀ ẹ̀ ṣeré ó pọ̀ jù. Mr. Yomi àwa ni first set ìyàwó ọba àwa ni. Ó padà jèrè náà àwọn tó ń ṣe fún mi gbogbo yàtọ̀ gbà ilé méjì ló ní Canada àtú ọba ni. Mi ò jèrè ọba ni àwa ni first set ìyàwó wọn. Ó nọ́mà àwọn kan tí Mr. Yomi bá sọ lálẹ́ yìí.
I tell you, ìgbà tí ọba ń dá lọ́lá títí tí ló tún sanwó ibi tó ti lọ ń kọ́kọ́ fún ìgbà tí ò sí kankan achievement kankan owó ti achieve ẹbí tí ó kù kan fún. wàhálà. Ìwọ jókòó kalẹ̀ máa gbẹ́ja kiri lẹ́kàn jí ẹgbẹ́. inú nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọba bílíìfù pé mo pààrọ̀ fáwọn ní 2022 ṣé 2022 nàbí 2021 tó bá ní kí n wá mo ti ń bọ̀ lọ́nà nǹkan ṣẹlẹ̀ mi dẹ̀ padà sílé ọba ní mo pààrọ̀ ni so àtìgbà yẹn báyìí ló bá ti ní mi lè darí jí ẹ̀ mọ́ o. Àwọn ìyá máa gbàdúrà kó ní ẹ máa sùn lọ́jọ́ ayọ̀ ẹ o nǹkan ṣe máa ṣẹlẹ̀ tó padà sílé ní oníwò ló gbé wáyé tó dẹ̀ fẹ́ lọ bọ́ba tó ti máa ṣoríire. wáyé ní àwọn ò lè darí jí wọn nítorí àwọn ti plan ìjọ yẹn pé lọ́jọ́ yẹn tẹ́. láti ẹ bá mi dárí jì ọmọ àá ṣe dáadáa fún yín á padà. ọlọ́mọdé sanjọ́ ọba máa sanjọ́. ẹsẹ̀ pọ̀ kò lè gbàdá jù mọ́ lọ́jọ́ mẹ́ta yìí ó ìbáṣe sí Èkó tẹ̀. ọba ṣẹ́tẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn ẹ jẹ́ ń fẹ́nu ara mi ṣàlàyé ohun mi ti há ẹ jẹ́ ń fẹ́nu ara mi ṣàlàyé ọkùnrin Yomi ẹ máa gbọ́ o ìyá Joshua ẹ máa gbọ́ o so ó lọ́ọ̀rẹ́ mi kan tó fẹ́ ṣe show lẹ́kọ̀ọ́ tẹ̀ ó wá ní pé òun need ọba ní orí stage pé kí n jọ kí bóun bọ́ba sọ̀rọ̀ mo wá pe ọba o ọba mi o ọkọ mi ayé àtijọ́ o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o ọ̀rẹ́ mi fẹ́ ṣe show lẹ́kọ̀ọ́ tẹ̀ o mo dẹ̀ fẹ́ kẹ́ wà ń bẹ̀ ọba ní 5 million làwọn fẹ́ gbà bí èlò lọ́la wọn. ìlú Nàìjíríà. ẹ máa gbọ́ o ọba ní 5 million làwọn máa gbà wọ́n ní ọba ní 5 million èlò la máa san jálẹ̀ ọba ṣáà sọ̀rọ̀ láfta bóyá bíi 1 week tí mo ti bọ́ ọba fàá mo ṣáà bẹ̀bẹ̀ ọba nítorí pé ó jẹ́wọ́ ìyàwó mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn táwọn bá ní káwọn wò ṣe fún mi àwọn máa gba 1.5 jálẹ̀ nítorí ó jẹ́ mi connection sí connection mo ní ọba mi o ọ̀rẹ́ mi yóò ní 1.5 o tóró ti náwó gan-an Èkó hotel o easy láti gbà o pé ẹ jọ̀ọ́ èlò lẹ máa fún wa jálẹ̀jálẹ̀ mo tún bá wọn sọ̀rọ̀ ọba ṣàgbà 1 million naira mo ṣáà ní kọ́ ọ̀rẹ́ mi send 1 million naira sí wọn ókè mo wá ní ọba ẹ má wọlé tẹ́ bá ti lọ o èmi náà máa wá sí show yẹn o àjọ ṣeré ní show gbogbo àjọ wà fóònù ẹ ti fún pé àjọ wà ọba ní bí pé o máa gbóbò lẹ̀ mo ní ọba ẹ má wọlé tẹ́ bá ṣáà ti rí mi ní show yẹn máa gbóbò go so good mo dẹ̀ lọ sórí òkè ní July because mo pàwọ́ sí ànẹ́sà máa lọ sórí òkè kan ní July ìjọ kejì ìjọ tí máa dé gangan níjọ show yẹn ó ti rẹ̀ mí in fact gan iv tí bọ̀bọ̀ yẹn mú wá fún mi tí ì lọ gbà lọ́dọ̀ ọ̀rẹ́ mi dè ní ìyẹn invite yẹn tó fún èmi because ó fún mi ní table mi tí ì lọ gbà dé ní ó rẹ̀ mí jọ ìmọ̀ náà ọba bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ó rẹ̀ mí ni o ọba bá ní èmi fi ìyàwó jẹun bọ̀ ìjọ yẹn mo make sure pé gbogbo nǹkan tó fẹ́ ní Èkó hotel lọ́ba lọ fún ọba ń bẹ̀ special treatment gbogbo nǹkan tó fẹ́ àwọn gan lè testify sí náà ọba yìí náà mọ̀ náà ẹ mọ̀ pé mo mọ àwọn akúṣẹ̀ mọ̀ náà bọ̀ torí pọ̀ bá orí mi báyìí lọ́ba ní mo fi ìyàwó jẹ àwọn jọ yẹn. kí wàá ní yóò fi ìyàwó jẹ wọn náà kí ló fi tẹ́ wọn lọ́rùn kò sí ọba ò fẹ́ gbogbo tó fi tẹ́ wọn lọ́rùn oògùn ẹni wọ́n ní. oògùn tó wọ́n gbé wá yẹn kò kí ni ó kàn wá pẹ̀lú gbogbo pàlàpàlà yẹn. òbò mi yẹ gógógógó ní òwò àwọn àbílẹ̀ fún táìmù tó bá fẹ́ náà. ó fọkọ kí ló fòbò ṣe ń táìmù yẹn tí òwe abúlé rẹ. mo rán bò mí ṣe ń gbà yẹn mo ránṣẹ́. orí ògùn ẹ burú. Mr. Yomi ọkọ yìí ò ní báyìí. orógbó iṣẹ́ gbà dáàdi ọmọ mi ìbá sọ̀rọ̀ gbogbo ìwọ orógbó iṣẹ́ ó dẹ̀ pé dáàdi ń dún la campaign lọ́pìn pánà. ìjọ yẹn mo rò pé ọba ti plan nílẹ̀ pé máa ya ẹsẹ̀ máa ṣe báyìí kò kún ṣe jọ́ mi
o bá ti dárọ báyìí ní ṣe àlòbá wa àtò ẹ wo bóyá mo bá jọ arọ gan lọ because ìṣọwọ́ tó bá ṣe máa yá mi. gbogbo ẹsẹ̀ yẹn á ti kákò ó máa fòkò lórí ẹ̀bùrú disappoint dáàdì. tó ọlọ́run tó máa ṣẹjọ́ mi jọ yẹn náà kò ń ṣẹjọ́ mi ọlọ́run bọ̀ inú mi dùn pé ìyájọ́ ìṣẹ̀ṣẹ̀ wọn kọ́kọ́ tó jù bẹ́ẹ̀ ni pé wọ́n lọ show yẹn wọ́n dẹ̀ gbádùn bẹ́ẹ̀ wọ́n enjoy ibẹ̀ nǹkan tó dùn nìyí. then okay lọ make it up with ọba now fine òpẹ tó ránṣẹ́ ṣáà ti padà dé nísìn adúpẹ́ tí wọ́n kidnap gbogbo orógbó kò sí ó ti padà dé. ọkùnrin mi ìṣọ̀pọ̀ kan yín máa balẹ̀. àní ogbógbó kàdádì mọ́lẹ̀ àtọ́lé mi ò mọ tó kò yẹn ń ṣe ìdí ẹ̀ báyìí ó kàn fi ń tẹja ni. Dádì ti mú mi lórí ọ̀rọ̀ ayé ẹ̀ tètè máa lọ. ọba nǹkan tí mo rí sọ sí ọ̀rọ̀ yìí ni wípé mo mọ̀ pé gbogbo discount ẹ múlẹ̀ bẹ́ẹ̀ ṣe gé owó yẹn torí pé ẹ máa rí wọn ni. if not ọba ò lè gé owó yẹn. ẹ lè gé owó yẹn tó bá yẹ pé ẹ mọ̀ pé ẹ ní ríra. so ó dẹ̀ ti di ẹ̀kíní ẹ̀kejì ọba ṣé ẹ lè padà jọ mú déètì lójú gbogbo àgbáyé báyìí. Idiot. Bóyá wàá béèrè lọ́wọ́ ẹ̀ pé déètì wo ló fẹ́ mú. ok màmá ọjọ́ wo lẹ máa rẹ́dì báyìí. ó sọ sí ní lẹ́nu òbúyẹ sí ìyájọ́ ìṣú. kò sí tó sọ sí ẹlẹ́nu àfòbò pé ní ìṣú ṣàgá o àti bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ tó ń gbọ́ mi àfòbò pé ní ìṣú ṣàgá àti bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ ọjọ́ wo ló tẹ́ ògùn ẹ lọ́rùn láti gbàlejò. ẹ wo kàlẹ́ndà yín. ẹ wo kàlẹ́ndà ẹ o. ẹ jẹ́ wo kàlẹ́ndà mi. kò ní ṣàgbákò. kò wá ń ṣe pé máa ní mo rí píríọ̀dù mi gbogbo ẹni kẹ́ ẹ wo papọ̀. ọmọ ìdájọ́ á dá lágídí o. jọ o ṣọmọ pé a ti wà involved sí a dẹ̀ ní reputation I can't stand for you here and you embarrass my dignity of a classmate. I don't like that shit. tí o bá dágbé ọjọ́ báyìí pé lòún gbogbo bọ̀ bá bá dájọ́ ọjọ́ a pé ìràwọ̀ ìdájọ́ òkè kò súnlẹ̀ obo ní kílẹ̀ obo á súnlẹ̀ lọ́tà wí o kò gbúdọ̀ sùn pé o. ọkùnrin kò ṣe yìí. ìràwọ̀ ìdájọ́ lẹ̀kùn sókè o ilẹ̀ lògbò á sùn jọ́ tó bá mú owó kàlẹ́ndà dáadáa o. má fọ́ọ̀nù 15 mú 16 ò tiẹ̀ ò ní bàjẹ́ o. ẹ mú nǹkan tó ṣẹlẹ̀ ní pé. ṣé tá a bá wa gbẹ́rù wa o Jésù ni ẹwà ẹni tẹ́ gbẹ́rù wo lé lórí olóòlùkọ́ tí Jésù ti sọ bẹ́yìn náà bàbá ti jápa ẹrù ti fẹ́ polùgbàlà má tún kó bá mi o. oṣù tó ń bọ̀ ní next month ní towards ending 28 mo máa free because mo wà mo níṣẹ́ soap kan tí mo fẹ́ lọ location soap kan mo dẹ̀ máa lo. soap yẹn ló máa pa ẹ́ on the 28th next month long soap yẹn ló máa pa ẹ́ soap tó fẹ́ ló máa pa ẹ́ on the 28th long that is over 30 days. well like 3 weeks mo fẹ́ lò bí iṣẹ́ yẹn. o ò ní gbádùn báwa mú déètì kó má jẹ́ kó ju bí next week lọ́jà gbogbo la fẹ́ máa ráyè gbogbo yẹn kí ló mú ẹ tó rò pé ó máa di on the 28th. ọkùnrin mi ẹ lè lálé mi lọ́wọ́ ìjọ tí mo ráyè mo sọ náà. a lè lálé ẹ lọ́wọ́ bá a lè là lógún ẹ lọ́wọ́ gbogbo wa bá dájú títí Wednesday wo ọjọ́ tó pè nínú Monday Tuesday Wednesday mú kan bẹ̀ ọjọ́ ẹtì àbámẹ́ta ọjọ́ ìṣẹ́gun jẹ́ kán ṣe nǹkan kan fún ẹ. ọjọ́ ìṣẹ́gun ò dáa kéèyàn máa ṣe lóko o. irú àwọn ọmọ wa bí sádùúgbò àti bàtí dájú mi ti sá lọ sókè náà máa padà ṣọpá àrí pẹ́pẹ́ mọ́ ìwọ náà máa padà sáré ayé mi. pẹ́pẹ́ wà sẹ́yìn òrí ló wà lórí TikTok ó change orúkọ ẹ̀ ni. ẹjọ́ máa wà nígbà tí mo dẹ̀ kọjá lọ́dọ̀ ẹ̀ ní orí. ló wà kò kí n really wà sí orí life mi níbo ó máa ń wà online. bóyá tó yà rule breaker ló ń jẹ́ rule breaker ló ń jẹ́. new breaker. rule breaker rule breaker. kò jẹ́ pẹpẹmẹ́ǹtẹ̀. a máa wá sí ọ̀dọ̀ ọba gan ọba ò ní mọ̀ ni. máa wá lọ. a máa wá. Mr. Yemi sọ ti mú déètì mi. òun náà là ń sọ fún Monday Tuesday Wednesday 28 wo ṣó mọ̀ bóyá yá ti parẹ́ ni. bẹ́ẹ̀ sí sí òtò dọ́ọ̀dì 20 ààrẹ ni wọ́n dì sí. orí àwọn IG tí wàá ṣe gbé borùn. ya mọ́jọ́ mi. ó kọ́ lójú bẹ́yẹn kó má wúlò náà àfòbò pé wọ́n fẹ́ kó dá wàhálà lẹ́sọ̀ọ́ba lọ́rùn.
Mr. Yomi agbára yóò lè ní pé kan tó wà lẹ́yìn ṣé ó máa dá kí n yẹ ọba lẹ́yìn bá mi padà dì mí dànù. kí n pa wọ́n dànù. Máa bọ̀ wá ráìdì dáàdì mi pa wọ́n ti rẹ́dì. Ẹ fún wọn lọ́pọ̀ ẹ̀yìn ẹ fún wọn lọ́pọ̀ ẹ̀yìn. Alálọ́dún yẹn fi padà dì mí máa gbógbó ẹ bọ̀. fọ́ balẹ̀ pọ̀ ẹ̀yìn kọ́ máa lọ collapse o. Wọ́n fìyẹn lẹ̀ àwọn babaláwo ọmọlúwàbí kan náà máa gbà wọ́n gan lẹ̀ máa bọ̀ tán bá bí ẹ̀dá. Tó bá bí ẹ̀dá ìwọ má dira kó bo ẹ̀ kó máa bọ̀. Tó bá ṣàgbá kòkó pè mí lọ́mọ. Ọba ṣe ti rẹ́dì. Ọba is always ready. Ariwo kọ́ ni méjì. Ọba ṣe máa ní sùúrù di 28 ni. 28 ẹ jẹ́ ká fi sí 28 ọba sábẹ́òkúta lè gbé sí i. Àti fọ́másán sábẹ́ ìjọba ni. Torí mo ẹ̀kọ́ ní Abẹ́òkúta lẹ́wà. I'm not a millionaire, amigo. Everywhere tẹ̀ lẹ́ ń gbé náà everywhere lẹ́ ń gbé. Ọba ẹ má wọrí next month 28 máa wá rí i. But to be honest, Busy, I don't understand. Kí ló ṣẹlẹ̀? Ṣé o fi pọ́ba máa cast ẹ̀ ni? No, ọba ò lè ká iṣẹ́ tó ti pẹ́ lè mi. Ọmọ bá dóyàn rí tó cast. No, iṣẹ́ tó ti pẹ́ lè mi èmi ti pẹ́ lọ́wọ́ ọba. Àwọn ọmọlúwàbí nìkan ló máa mẹ́ni tó wá fún ọ̀dẹ̀ lè kíní kò gbọdọ̀ fọ nǹkan ìfọ onísàlẹ̀ rẹ̀. Máa bọ̀ ṣùgbọ́n fọkànbalẹ̀. You know I love you. Tó bá kú màá wá gbókù ẹ̀ okú ẹ̀ ò lè gbé síbẹ̀. Máa bọ̀. Ọba Ẹ mọ rọra o. a ní Mr. Yomi ò gbádùn. Ó lọ tún jẹ́ sí báyìí. Mo like Busy gan but at least ṣọmọ ó gbúdọ̀ wà nínú ẹbí ìsídà kò fẹ́ dáàdì ni àbí kán máa nẹ̀ ìkànnì méjì. Mr. Yomi ò bí ẹ ti máa change ni o. Amúdẹ̀ ti change o ọ̀rọ̀ dáàdì mi nìyá fún mi ìfẹ́ kí ìyá jẹ dáàdì àtiwọ́ náà. Mo fẹ́ kọ̀ Ọmọ náà. 28 ó ti kú báyìí. Kẹ́yìn náà fi yẹn gbáradì. Wíwo lẹ́nu awówo wàá ṣe é mú. Mo fẹ́ kí ọba múra dání kó múra lẹ̀. Ìwọ fi tọ́ba sílẹ̀ ìwọ ṣé orí dáàdì tó wọṣọ rí lẹ́yìn singlet ìwọ ọba ẹni tó bá fẹ́ jà ló máa wọ singlet gbogbo gbà ìwọ fọba sílẹ̀ ọba ti rẹ́dì ṣó ti yẹ ìwọ rẹ̀ tí ò fẹ́ jáde tó wọ singlet ìwọ fìyẹn lẹ̀ ìwọ ni kó o múra ìwọ ni kó o dira dáàdì ti dira ti pẹ́. Ipò Yomi kò ní dákẹ́ lọ gbọ́ kẹ́wẹ́ lọ pàdé ọba lọ hospital. Ìwọ ló máa lọ gbóbi o ṣé o gbẹ́ tán dó láti wọ́n hàǹgì ẹsẹ̀ ni wọ́n ṣáà máa bọ̀ gbogbo ètò tó ti tò nífẹ̀ẹ́ ní ti ìbá ṣe é pléènì ti wà lẹ́wọ̀n máa fly ẹ̀ ní dédì wọ́n ṣáà máa bọ̀ gbégun ògbó ẹ̀ kan àmọ́ ibi tá a ti máa tò ń sábó máa bọ̀. Ọba ọmọ tó ṣẹlẹ̀ yẹ ká pàdé láàrin bí a ṣe lọ́ndì 10 next month ká pàdé láàrin. mo máa wá ń bíṣẹ́. ó lè sáré yọ wà kò ju bíi 30 minutes sí 45 minutes náà ní kí kádàrí àfihàn padà. mi bẹ̀bẹ̀ lọ́wọ́ producer àti director kọ́kọ́ sáré fún mi. producer yìí ló ní fíìmù tẹ́ fẹ́ shoot ìlú náà fẹ́ fún ẹ̀ á tún fún ẹ 15,000 àti iná tọ́kọ tó délé. ọkùnrin ọkọ yóò ní balẹ̀. adéwò wá wọn Ẹ fi yẹn gbé foodstuff tó bá fẹ́ rà náà ẹ fi yẹn gbé dání. Ẹ fòkò kan pẹyẹ méjì. ìwọ bá ló máa jẹ dájú foodstuff nígbà tó bá ti tọ́ a máa jẹun hàn ní wàá rò pọ̀. Ẹ̀kọ́ ṣe indomie 6 nínú páálí kan tẹ́ gbé wá. aláìkò lè tó wọn á ṣe indomie 40 tán bá tú pẹ̀lú ilé. lóde ṣé mo jí mi ni. Ọba ó ti lọ báyìí. ó ti lẹ́ẹ̀ pé ká ṣe lọ́ndì 10. Déètì wo náà fi sí? ó yá 10 àbí. 28. Ó dà kó fún àyè ti fẹ́ kúrò Naija before 28. ó ti kà fún kankan mo dẹ̀ jìyà lórí ọmọ yìí o. Ok, tó bá ti wá yẹ kí ni kí n ṣe fún ọ?
ẹ pa ọba ojúlárí àmẹ́ tó ń lọ UK o. kò tọ́ dẹ̀ ni ẹ burú. ọwọ́ tó bá ti yẹ kí ni kán ṣe fún ẹ kán pa á bì. no next time tó bá ti mú mi àdó pa ni. kò sí kan tó jẹ́ bẹ́ẹ̀ o gbúdọ̀ ṣe ẹ̀jẹ̀ lábẹ́ ẹni pé kò gbójú omi tó dúdú tó bá wá bí nǹkan bẹ́ẹ̀ yẹn. because aburú wo gbúdọ̀ wo mọ̀ o gbúdọ̀ jẹ́jẹ́. bá ti fẹ́lẹ̀ yín this time around tí mo bá ti wá ẹgbàá 200,000 lọ́wọ́ bọ̀dà ọkọ. nǹkan méjì nínú kó ya wèrè àti kó gbójú omi tó dúdú.